بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما وجد خاتم ما سبق نظر عمره والله فاز قلت والله العظيم والله كله سبق ناصر الحق بالحق والهادي الى صراطك المستقيم وعلى اله حقا قدره ومقدار العظيم صلاة يعدل السلامة صلاة يعدل السلامة صلاة يعدل السلامة يا همة دوز العظمنات ممتنا مربنا وسيلتنا منقذ الدارين الشيخ الحاج ابراهيم بن عبد الله هذا السنغالي رضي الله تعالى والى حضرتي مربي وسيلة اسد العافية وسط الفيدة التجانية الشيخ محمد بن ترى احمد الفازازي اللهم صل وسلم عليه وعلى اله وصحبه وسلم. Sheikh Alwadud torí Sheikh Ibrahim mo bẹ̀yìn ní jẹ́ àti Maryland láti wà ní ọdọ̀gbìn wàláì over 2 hours gbogbo abẹ ṣẹ́dẹ̀mọ̀ ibi tá bá ti lè ṣe tá a ti ṣe ìkìbálù mọ́lù tá a ti gbowó iṣẹ́ tá a bá débẹ̀ yóò nítumọ̀ orúkọ dẹ̀ sàn ju wọn ní mọ̀ pé sábàbí kan ló ṣẹlẹ̀ kódà bó ṣe mọ́gìrìbì mo yọjú síbẹ̀ kó ṣáà rí pé mo wá torí Ọlọ́run kódà bó ṣe ṣẹ́jú márùn ẹ ti bẹ̀rẹ̀ lọ́dún yìí ẹ sọ̀pọ̀ ọ̀la Sheikh Ibrahim àníyàn àtijọ́ sọ̀pọ̀ lọ́pọ̀ nígbà tẹ wá bí àníyàn yín tẹ ìfẹ́ ṣéwù tẹ ní ìfẹ́ Sheikh Ibrahim tẹ ronú kàn tẹ fi pẹ́ fẹ́ wọlé tó àwọn àgbàlagbà kí wọ́n wá jókòó káwọn yẹn wọ́n máa yan ànábì ìṣèjú wọn o náà lè rí jẹ́ kókó alùpàpàlà ṣe alájì Ibrahim ala Muhammadu Rasulullah la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹ dákun torí ọ̀nà ẹ má bínú mo kí àwọn ọ̀gá mi lórí kalẹ̀ mo kí Abubakar wa Abdulhamid MTN mo kí Sheikh Ahmad Tijara gbẹ́gidọ́ MTN ìfọ̀n ọ̀la ẹ dákun ẹ má ní mo bá yín sá lọ ọ̀la ẹ dákun sàrà tó kára ní ẹjọ́ ẹ má bínú mo kí Abubakar àbí bàtà yín pé mo kí gbogbo àwọn dákìrà ọ̀dàkì mo kí dákìrì gan ọmọ bàbá mi lágbúdà kan ṣe ẹ̀yìn sára kún lọ fẹ́ mo kí gbogbo ọlọ́run sí ilé wa kún kàrámù ti ṣe alájì Ibrahim bá sọ pé onílù súnmọ́ ẹ̀ èmi kọ́ bẹ́ẹ̀ ló fàgbìnì tí salamu ala man qala ya rabbi ummati la ilaha illallah la ilaha illallah wa sorry àdáwò tá a producer máa ń nílé lẹ́yìn kódà ìdílé ọ̀bà tí ga ọlọ́run ara wò ní túká dákun. Salamu ala man qala ya rabbi ummati la ilaha illallah la ilaha illallah. Ẹ dàbọ̀ ẹ bá ṣe kí bọ̀dẹ̀ sí i yé mi ṣe gbọ́n ẹ̀ ṣe kọ̀tìdà. الذين خدموني نالوا مرادهم سعادتهم ومال أزواج السياسة بابا بجني أمانا دابو جاكي بودي وسيساكي أمانا
حاضرتي محمد سر الله بشار شانتكم مسيح محمد أسراري مالكها ومركز العين العين صوابك ووضعت الميدان أول حامدي ومعدن التأكيد أول دامج أول توحيد أول قلبي وأول موصول إلى الحق بالغ وسبحان ربك فالأنوار في كل بارك بنور نفى الأنوار من كل بارك محمد عبد الله صاحبه قلوبي لا العلم مطي بوازقي كفان افتخارا شكرت بحبه شكرت بخمر بودادك صابقي كفاني بأن الله محمد عليه بروى النبي صلى الله عليه وسلم كفاني بأن الله وحد ربه وأثنى عليه وهزن الموازن على عمود الساتر وقام دائما صلاة وتسليما صلاة وتسليما صلاة وتسليما منير الله وعزك محمد رسول الله عليه وسلم صبر نافاني هدى محمد وله بالغ مقبلا وكبر كفاني عليه هداه محمد وله بالغ مقبلا ẹbí tó àwọn ẹsìn tó tẹ́lẹ̀ ta ẹgbà kan sí sọ́dọ̀ ìjàrọ̀bà náà sọ̀lẹ̀ alá ooo sọ̀lẹ̀ alá. Mi ò mọ tó dé fún bákàtí láàbà. Ìjàrọ̀bà náà sọ̀lẹ̀ alá ìyá ìlú sọ̀lẹ̀ alá. Ẹnu ọdún dùn ẹ wo ọjọ́ ìbíra ní lẹ́nu pàtì àwọn ẹgbẹ́ bá mi tó gbé láńgẹ́. Ẹrù ẹ̀dá mi má ní yàrá ooo. Má ní yàrá. Àlàsọ máa wà tí yóò lábì tí ní òbí ilé alẹ́.
birthday. Salam alaikum, salam alaikum, Maulana. Salam alaikum, Maulana Sheikh Ibrahim Kaula. So ibul faidati, alimatu shirutija. La ilaha illallah, mu'minuna la ilaha illallah, Maulana Sheikh Ibrahim. Masala walawa rimi Sheikh Ibrahim mo kí púpọ̀ sá ọlá Muhammadu Rasulullah mo pàdé ìkànnì àwọn kọlàfọ́ ọ̀hìn lálẹ́ àná ní Ṣibiri Khalifa Sharif Al-Alawi so mo lọ sí lẹ́kṣọ̀ mi lálẹ́ àná àjọ pàdé wọ́n ṣe dáadáa pẹ̀lú mi gan púpọ̀ ọlọ́wọ́n ọlá Sheikh Ibrahim ẹ máa lọ sókè sí ni ọlá Sheikh Tijani ọlá Muhammadu Rasulullah bákan náà mo kí bàbá wa tí ọlọ́run fún wọn ṣe Nurul Faidatu Tijani tí ọlọ́run fún wọn ṣe ìdùnnú oríire Faidatu Tijani bàbá wọn fún Tijani ọlọ́run níjọba jẹ́ o èyí fi Mọ̀lánà Shagara Ibrahim mo kí gbogbo kalẹ̀ ọlọ́run dé wa kún sí nínú òfin ànábà Muhammad wala la hawla wala quwwata illa billah. Assalamu alaikum wa rahmatullah. Jama'a da kwa ja golon ọba tó bí dáadáa.